ó ti yí kan ìyá Olobi báyìí o. ẹ má dà kíní lẹ̀ màmá yìí. ẹ má dà kíní lẹ̀ Ọlọ́run. Látàárọ̀ ọjọ́ tí mo ti ní àkáàkiri. Àṣewọ́ra àánú gbà. ẹ má bọ̀ ẹ dìde kò ní ìdíkẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ wá. Sálà fẹ́ lẹ wà. Ọmọ Olobi bá ń gbé tí a wá. Oore tẹ́ ẹ rí bò ní. Ọ̀pọ̀ àgbàyanu ni. Oore àgbàyanu ni mo rí rú ẹ̀rí. Ẹ ní oore tó pọ̀ tẹ́ ẹ rí rú ẹ̀rí. Jẹ́ ń fi kọ̀ǹdíṣàn mọ́mọ́ ìgbàdúrà fún ọ. Oore tó pọ̀ tó ò rí rú ẹ̀rí. Ọlọ́run tó dá ayé àti ẹ̀kún rẹ̀. Ọlọ́run tó dá gbogbo ènìyàn. Àwọn kan wà bí wọ́n sàmí lórúkọ Jésù. Ọlọ́run máa ṣoore yẹn fún yín. Ní oṣù yìí lórúkọ Jésù. Màmá ẹ ló pọ̀. Ọ̀pọ̀ ò rí rú ẹ̀rí. Oore tí mo fi ò fojú rírí ni. Láyé àṣẹmọ tiẹ̀ tún lé Ọlọ́run tún lè kẹ́ mi báyìí. Ọlọ́run tún lè kẹ́ mi báyìí. Ọlọ́run kẹ́ yín bò lè kẹ́ yín. Ọlọ́run kẹ́ mi Ọlọ́run ti sànú. Màmá ní Ọlọ́run kẹ́ àwọn. Ọlọ́run kẹ́ àwọn. Oore ńlá ni. Mama, okay now, ẹ máa gbọ́ngbà tẹ wá ń bọ̀ tẹ wá sọ tẹ ẹ sọ ìgbà kalẹ̀ ṣé ẹ tá òbí mọ́ ni bá ń gbé ṣé ẹ tá òbí mọ́ ni. Àwọn èèyàn ṣe yín lórí mọ̀mọ́. Bẹ́ẹ̀ni. Wà kíní tí mo rà lánàá dà kíní olóbó ọ̀dà. Gbogbo ẹni tó ń fẹ́ ohun rere ẹ tètè máa pín fídíò yìí. Màmá Olobi rèé ẹ bá ń gbé tàbí ẹja jókòó. Màmá Olobi rèé. Ṣẹ́rí ẹni tẹ́mẹ́ta mi ìsàn tán fáwọn èèyàn bẹ́ẹ̀ nítorí àmì lẹ́nu pé ìyá Olobi èmi kàn rò pé àkàmọ́dá 500,000 àbí 400,000 kan ìgbà tó wá di pé owó ti ń lọ bí 2 million mo ní kí ni ìmọ̀ ìlágbára kẹ ẹ jókòó. Màmá Olobi mo ní surprise fún yín èmi gẹ́gẹ́ ti bá yín ra nǹkan lẹ̀ mo ní bá yín ra nǹkan lẹ̀ lọ́ba mu wá mo bá yín ra nǹkan lẹ̀ ó yẹ dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn bàbá ẹ jókòó kí lélẹ̀ fóònù lélẹ̀ mo bá yín ra fóònù irọ́ èmi fún ara yẹn fún yín ni màmá ara yẹn fún yín ni màmá ìyá ẹgbẹ́ pálí ẹ̀ ó yá ìtẹ́ ń lò tẹ́lẹ̀ dà ìtẹ́ kó fa mú bí mi rẹ̀ ìtẹ́ ń lò tẹ́lẹ̀ dà. Ó yẹ ẹ máa tú ẹ lo onírọ́bà mọ̀ ẹni tí màmá ń lò tẹ́lẹ̀ lélẹ̀ onírọ́bà ó yẹ tú ẹ ló ń rọ́bà mọ̀ báyìí látàlẹ́ sí mẹ́ta lẹ́ ń lò ní. Nígbà wà nù rẹ̀ ni. Sí mẹ́ta kí lẹ́yìn fi sí mẹ́ta ṣe màmá sí mẹ́ta ẹ̀ ń tà. Oore ńlá odúpẹ́ orí àgbàyanu ni. Ọlọ́run ṣé o ẹ̀yin èèyàn ṣé o mo dúpẹ́ mo yìn Ọlọ́run lógo o ẹ̀yin náà ra àánú gba ojú òní tì yín o ẹ̀ ní ṣìṣe o ẹ̀ ní. Màmá Olobi nísìnyí tí wọ́n ti wá ń da ìrànlọ́wọ́ bóyin ṣé ẹ sì wá máa ta obì ni. Tóbi ń tàn wá mí kan ni ń tàn wá nǹkan ẹ̀mẹ́yìn mí kan èso obì nìkan ni wọ́n á ní báyìí ní ìsìn. kílẹ̀ a máa ta wọn. wọ́n ti gba nǹkan wórówóró pé. wórówóró kọ́ o mílíọ̀nù là ń sọ yìí. màmá ṣé anybody béèrè owó kankan lọ́wọ́ yín. Rárá o ẹnìkan kò béèrè kankan lọ́wọ́ mi pẹ́ẹ́pẹ́ẹ́ wọn ò béèrè kankan lọ́wọ́ mi o wọn ò béèrè kankan lọ́wọ́ mi. màmá mo ti ń jobi sẹ́yìn náà jẹ ẹ̀yin náà ti jẹ obì tí ẹ kọ́ mọ oúnjẹ orógbó ni gbogbo ẹni tó ń fẹ́ nǹkan rẹ̀ ẹ pín fídíò yìí torí pé ilé rẹ ló kàn fámìlì rẹ ló kàn ọ̀dọ̀ rẹ ló kàn òdo mẹ́fà tí ò níye òdo mẹ́fà wọ́n pè ní 6 figure ó ń bọ̀ nílé rẹ ní oṣù July yìí oṣù àṣepẹ́ ni Olúwa pè é oṣù májẹ̀mú ni oṣù má lè gbàgbé ni gbogbo ọwọ́ tó ń ṣe fídíò yìí ẹ lọ fi ọwọ́ yín gbá ire yín mú ẹ lọ tẹ́wọ́ yín gbáre màmá yìí ò lérò pé rẹ̀ ń bọ̀ o wọ́n lérò ó yà màmá wọ́n tún bá yín fẹ́lẹ́ sí okùn tẹ́ mọ̀ fi ṣe kíní sí yín fóònù yìí ẹ wá máa gbọ́ tí yín yẹn dà ó ń dà ẹ wà lọ fún ẹnìkan náà ó sì ń ṣiṣẹ́ o ẹ lọ fún ẹnìkan ẹ tọkàn yín bá fún ẹ lọ fún. Mò ń bọ̀ kó tó di pé a máa wo fídíò yìí ní ṣòó orin yẹn sọ wípé ó yí bíríbíríbírí ó yí kan mí o ó yí bíríbíríbírí ó yí kan mí o àánú Olúwa ti yí kan mí o gbogbo ẹ̀yin tá a jọ ń wo fídíò yìí lọ́wọ́lọ́wọ́ báyìí lórúkọ Jésù nínú oṣù keje yìí
àánú ọlọ́run ó máa yí kan gbogbo wa, gbogbo ohun tọ́kàn wa ń pòǹgbẹ fún lọ́lọ́run yóò ṣe fún wa. Àgbàlá Gabriel ó dùn àwọn àgbàlagbà, àwọn arúgbó nínú, ọlọ́run á dùn òun náà nínú. Ẹ já wo fídíò yìí, ẹ já wò parí, ẹ ṣé, ẹ bá mi share, yóò dára fún wa. Bá ṣe ń share, wọ́n máa share ire ayọ̀ kan àwa náà kó ṣì tó parí. ẹ tọkàn yín bá fún ẹ lọ fún màmá ó yá ẹ wò nǹkan ó ti ṣe báyìí ẹ wò nǹkan ó ti ń lọ báyìí bàbá yín play rédíò ni omi ò rí rédíò mo rédíò wà náà mo tún rí jẹ́ ń gbé sí 93. Ọlọ́run ṣe oore ńlá leléyìí, oore ńlá ni o, oore àgbàyanu ní orí irú ẹ̀ rí, mo ṣe mí lóore irú ẹ̀ rí láyé, n kò tiẹ̀ lápò fọwọ́ mi gba tó tó báyìí. sájà yín lélẹ̀ ẹja fi lè sí báyìí báwọn yín fi lè sí ẹ bá mi fi sí ẹ bá mi fi sí. màmá yìí ti rí àánú gbà kò yé mi bó lẹ ṣe irú àdúrà wo lẹ gbà. Ọlọ́run náà ni Ọlọ́run ló ṣàánú mi, Ọlọ́run ló ṣàánú mi, èmi náà kọ́. ẹ jọ ẹ fún màmá ní àìdíà, ẹ fún ọ ní àìdíà business tán lè fi mílíọ̀nù sí, torí n tó ń bẹ ńlẹ̀ báyìí ògo ni fọlọ́run. mi ò pé gbogbo àwọn tó rà àánú gbà mílímílí ni, mi ò sọ tẹnikẹ́ bẹ́ẹ̀ tí màmá ìtọ́jú pọ́jà àgbàlagbà èmi kò gbàgbọ́ mi ì tí ì lọ lé, mi ò tí ì lọ sílé, màá ṣe lọ lé báyìí torí mi ì ráyè ayé ara mi láti jarun àbíjẹfà ni tẹni ẹlẹ́ni mò ń bá káàkiri dẹ̀yìn tẹ̀ ń pè mí tẹ̀ ń test fún ìrànlọ́wọ́, èmi kọ́ ni mò ń ran ní lọ́wọ́, èmi ká ní tèmi ni èmi ò ní nǹkan kan láti ṣe, èmi tí mò ń bọ́ sọ̀rọ̀ gan olúwa ló ṣàgùtàn mi nínú àkáǹtì mi, ògo ni fọlọ́run, ibi ò pa mí, mo yìn Ọlọ́run lógo. Ọlọ́run ní ràn ní lọ́wọ́, tó bá gbọ́n fẹ́ rí mi wá sí ṣọ́ọ̀ṣì l'Agbala Gabriel Ìbàdàn, mi ò ní nǹkan kan tí mo lè kó ní Honda, Ọlọ́run ní ràn ní lọ́wọ́. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ jò bàjẹ́, àwọn fans Agbala Gabriel ní tilé toko ní wálẹ̀, gbogbo ọwọ́ tó ń ṣe fídíò yìí lórúkọ Jésù, ilẹ̀kùn àánú tó ti tì Ọlọ́run máa ṣí padà. Ẹ má gbàgbé tí Ọlọ́run bá máa dá ìkó lọ padà, kì í dá padà má ṣe kó lọ, yóò dá padà ní ìlọ́po ju bẹ́ẹ̀ ṣe lérò lọ, Ọlọ́run dá kó lọ padà. Máa mú fóònù yá, máa mú fóònù mama ẹ dúpẹ́ àti lọ. Mo dúpẹ́ o, èyí tẹ́ ẹ ṣe mí láàánú, mo dúpẹ́ o, àdúrà tí yín náà gbà o, ẹ ní fọmọ ṣiṣẹ́ o níbi tẹ́ ẹ wá o, ẹ ní fàyà yín ṣiṣẹ́ níbi tẹ́ ẹ wá o, wọn ò ní gbókù yín wálé o, wọn ò ní rúkú yín wá o, ẹ̀yin náà ra àánú gbà, àánú ńlá tó tún kọjá èyí lẹ́ẹ̀rì gbà o, ẹ ṣé mọ̀mọ́ lóore o, màmá lóore o, ojú òní tì yín o, ojú òní tì yín o, ẹni gbèrè tì yín o, ayé òní mọ yín o, ọfà ayé òní bá yín o, mo dúpẹ́ lọ́wọ́ yín o, mo dúpẹ́ lọ́wọ́ yín màmá lóore o. Màmá ti ní fóònù mi báyìí, ẹ lè pe màmá yẹ fi kọ́rùn bẹ̀tẹ̀ ẹ má máa fi sọ́run ẹ máa mú lọ́wọ́ ni o, tẹ bá ti ní kọ ẹ kàn gbé báyìí ni ẹ kàn gbé etí ẹ kàn gbé etí ni ẹ jẹ́ ń pè yín náà bóyá máa lọ. Mo ti ń pè yín. Ó yá ẹgbẹ́. Hello màmá o. hello sa o. Sálà bí wa àná o. dáadáa ni o. Màmá orí kan láàmú wa o. Mo dúpẹ́ lọ yín o. Sẹ́yìn Olobi mò ń bá sọ̀rọ̀. Ìyá Olobi ni o. Ìyá Olobi. Ìyá Olobi lè bá sọ̀rọ̀. Ìyá olóríire. Ẹ ṣé mo dúpẹ́. Ìyá Olobi. Èmi ni o. Ìyá Orogbo. Olobi lèmi o. Màmá ẹ pè fún wa o. Àmì o. Màmá Amẹ́ríkà ló kàn báyìí o. Àmì o, ojú òní tì yín. Yes ma, ẹ ra màmá, ẹ pẹ̀lẹ́ màmá. Ojú òní tì yín, ẹ ní fọmọ sí. Èmi náà lè ń bá sọ̀rọ̀. Èmi náà ní. Mo ti jókòó báyìí. Èmi náà ti. Màmá, ṣé ẹ tún máa ta obì báyìí? Wọ́n á jẹ́ ń pè fáwọn èèyàn, Ọlọ́run gbàgbá ìyà kúrò lórí ẹ. Igbá ẹrú, igbá òsì, igbá ayílẹ̀, igbá àárù, ọ̀run gbàdánù lórí ẹ. Igbá wèrè, igbá wóróbo, igbá sẹ́ńjì, igbá ìdọ̀tí, igbá ẹrú, igbá ọmọ ọ̀dọ̀, ọ̀run gbà kúrò lórí ẹ. Ẹni bàbá gba igbá wèrè kúrò lórí mi. Fún mi ní àánú ńlá. Màmá Ọlọ́run ti fún yín. Ọlọ́run ti fún yín. Mo dúpẹ́ o. Hallelujah méje. Mo dúpẹ́ o. Hallelujah. Now, kí ni kí màmá ṣe? Ẹ bá mi sọ̀rọ̀ ní WhatsApp 07054 900 751. Kí ni kí màmá ṣe? Okòwò ni màmá ti lè ṣe. Màmá ti ní close to 2 million lọ́wọ́. Kí ni kán ṣe? Màmá
ògo ni fọ́run lókè ọ̀run. Ọlọ́run ó tún tì wọ́n lẹ́yìn. Ní tábà tún fún wọn kún ni. Bẹ́ẹ̀ ni, kí ni kan ṣe? Ẹ kọ́mẹ̀ntì, ẹ pè, kí ni kan ṣe? Business wo ni kan lọ? Màmá sì dàgbà. Màmá ò lè kúrò ládùúgbò wọn, wọn lè kúrò nílé yẹn, àbí? Abẹ́fẹ́ kò nílé yẹn. Ìbí ilé ọkọ yín ni. Iṣẹ́ wo náà lè ṣe? Ó yá, ẹ jẹ́ àjọ wo. Màmá update yín o. Ìbí ọba bá dé. Ìyá ńlá ìlànà wọ́n ti rà àánú gbà. Ìyá olóúnjẹ ó rà àánú gbà. Ìyá ń bá gbogbo wọn rà àánú gbà. Glory be to God. Ó yá, ẹ̀yin tẹ́ fẹ́ kí ìyá kú oríire. Màmá, ẹ pe nọ́mbà yín. 081 081 12 12 24 24 21 21 56. 56. Ẹ ṣé màmá. God bless you. Ọlọ́run ṣeun, ògo ni fún Kristi lókè ọ̀run tó ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ìbéèrè tí Agbala Gabriel béèrè lọ́wọ́ gbogbo ẹ̀yin followers, ẹ̀yin supporters, kí ni màmá tún lè ṣe? Àwọn ni wọ́n nílé tí wọ́n ń gbé, ṣé wọ́n tún máa kiri orógbó àti obì ni, àbí kí ni wọ́n lè ṣe pẹ̀lú close to 2 million? Nígbà tá a tún ṣì nígbàgbọ́ pé àwọn ìyanu mìíràn tún máa wọlé wá fún màmá. Kí ni kí wọ́n ṣe? Bákan náà ẹ bá wa kí wọn kú oríire nínú oṣù yìí náà, wọ́n máa kí gbogbo wa kú oríire. Ẹ ṣé, láìpẹ́ á tún padà wá ní àlàáfíà.